àfáà mọ́dáwá tọ́rọ̀ tí mo sọ ìbáwá bí ọnú jáde tẹ́ ẹ̀ bá wá lọ tẹ ọwọ́ ìmọ̀ yín báṣọ a ti pe ṣé Lukman Bulala wọ́n ní ẹ̀ kí ń ṣe ọmọ bàbá àwọn láwọn ọmọ yín rí ẹ̀ẹ́dẹ̀ kí ń ṣe mòrídìí bàbá àwọn bàbá ṣé Jamu Bulala èèyàn tí wọ́n fún lọ́wọ́ wíìdì wọn ju 9 lọ orúkọ àbá yóò dẹ̀ síbẹ̀ wọ́n tún tu wí. kò sẹ́ni tó mọ kí òkùnkàn nínú mọ́dáwá àfáà tó wá ní gbogbo ànábì Ọlọ́run náà ìdí àná ti bẹ̀rẹ̀ ààrẹ wà lára àfáà gbogbo ẹ̀yin tẹ́ wá ń tẹ̀lé àfáà tẹ́ ẹjọ́ ṣe mọ̀dàwá gbogbo ẹ̀yin kápẹ́ńtà rìwáyà wọ́n ń tàn yín ni o èmi yìí bèbú ṣùgbọ́n kí èèyàn wá jáde láti dá iṣẹ́ àwọn bàbá tó bí wa nù. bàbá Mudiru Markaz ìyí tí wọ́n bá lọ́wọ́ bàbá wọn ní wàásí ká sọ̀rọ̀ òdodo ká pín kéwú ká yọ ọ̀nà náà rẹ̀ eléyìí rí báyìí eléyìí rí báyìí tí bàbá Mudiru Markaz bá lọ́wọ́ bàbá Sheikh Adam nàánà mójútó. àwọn wọ́n tún wá ṣiṣẹ́ kún. wọ́n mọ kéwú Allah akbar. ìmọ̀ yé wọn gbọ́ o kéwú yàtọ̀ sí ìmọ̀ o méjèèjì. èèyàn máa ń nímọ̀ tí ò ní ní kéwú gbà mí èèyàn sì lè ní kéwú kó má nímọ̀ Ọlọ́run máa ń da méjèèjì pọ̀ tọ́lọ́run dà fún ní Sheikh Adam ní bàbá Mudiru Markaz ní. Allahu akbar. bẹ́ẹ̀ náà àgbààgbà wa nínú Markaz. àwọn àfa mọ̀dàwá tiẹ̀. kò sí nǹkan pè láfa mọ̀dàwá. ok mọ̀dàwá. bó ti jẹ́nu ẹni tẹ́ bá ti ṣe tọ́mú wà fà sí lára yóò mọ kéwú rẹ̀ mọ́ pé ẹni tó ń ka kéwú tó ní arsala rasulahu bil huda kì í ṣe ọmọ Tìjàníyà tó tẹ̀tún lùlù sí kúra yín. wọ́n wá ń ka Kùránì ó tún wá ń lùlù ẹ̀tún pa rẹ̀ ó pọ̀ lára ó wọn. wọ ara fà èmi yìí bèbú ṣùgbọ́n kí èèyàn wá jáde láti dá iṣẹ́ àwọn bàbá tó bí wa nù níjọ́ tí mo ti kéré lọ́dọ̀ bàbá gbàdúrà láti bẹ̀rẹ̀ wàsífà láti ọmọ ọdún 8 Allah. tí mo fi tó yìí mo mọ wàsífà mo mọ níyàtúlù wàsífà mo mọ níyàtúlù ayélujára tó jẹ́ ti kùbùrọ̀ mo mọ níyà láàzìmí so gbogbo in tó rọ̀ mọ́ Tìjàníyà ni mo mọ̀ ó dẹ̀ bá kéwú mu ó bá ṣẹ̀ríà mu kódà àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ebú èmi ò fẹ́ kí ká máa jókòó wà sí báyìí ṣùgbọ́n wọ́n mójú Tìjàníyà nítorí pọ́nbírú. náà ló fà tí ilé náà tó fi jáde tó náà tó wá fi ń sọ̀sọ̀kúsọ tiẹ̀. ẹ tún kọ́ ààrẹ wa lára fà tóun wá tó wá fẹ́ ṣe owó abúṣe Ibrahim ó ní Gáúsù ṣe Ibrahim ti tán láti 1999 sí 2000 ó wá ní ìrìn àjò ẹ̀mí ló fà á ta ní jẹ́ ìrìn àjò ẹ̀mí àwọn tí wọ́n tún mọ̀ ìrìn àjò ẹ̀mí nílẹ̀ Yorùbá yìí tí ó yẹ pé torí gbogbo fa amma bi ni'mati rabbika fahaddith yín tó pè ní ìmọ̀ kéwú ìmọ̀ ó pín kiri àlùfáà àgbà Adágúnjà nínú Lábẹ́òkúta tó jẹ́ òun lọ̀gá ọ̀rẹ́ wa àṣẹ Najimudeen Kéwúyẹmí classmate wa ní Markaz àfáà Najimu mọ̀ kéwú ó ní ìmọ̀ àfáà tún wá ìmọ̀ jìnnà ó wá ìmọ̀ ìjìnlẹ̀ tó dà fáwọn àgbà Professor Adágúnjà ìwọ tó bá sọ pé kò sí nǹkan ò tí ì ṣe ọrí nǹkan pọ̀ ìfẹ́ jìnnà àfáà ó ní Gáúsù India láti bẹ̀rẹ̀ nítorí pàfọ́ òmọ̀kéwù tó tẹ̀fí lórí tí ẹ sọ pé gbogbo àwọn ànábì Ọlọ́run náà India náà ti bẹ̀rẹ̀. àfáà tó wá ní gbogbo ànábì Ọlọ́run náà India náà ti bẹ̀rẹ̀ ààrẹ wà lára àfáà gbogbo ẹ̀yin tẹ́ wá ń tẹ̀lé àfáà tẹ́ ẹjọ́ ṣe mọ̀dàwá gbogbo ẹ̀yin kápẹ́ńtà rìwáyà wọ́n ń tàn yín ni o tọ̀rí kàkà kọ̀rí bẹ́ẹ̀ yẹn o gbọ́n tí ṣe bùlára sọ anybody tó bá ṣe tọ̀rí kàdébì kan tó bá wọ mọ̀kámọ̀ kùtùbá ní yóò mọ̀ kéwú kódà kó má mọ̀ kéwú tẹ́lẹ̀ àwọn awliyahu rahman àti àwọn arwah wọn alámọ̀ ẹ̀ ní ilhamu rabbani. Masha Allah. láti sí Abdul Qadir wọnú kútùbù wọn á ní àná kọ́ọ̀dìrí yòlì jíìlì àná kọ́ọ̀dìrí yòlì wákìtì àbìdán lè kọ́ọ̀dìrí òkànnà bímọ yìí ní wálé àṣìlòkè láàní wọ́n tó débì kan wọ́n ní
mọ̀lákìtù bíládàláì ṣẹ́ mọ̀dàwá yìí kò yẹ ká dárúkọ àfa ṣùgbọ́n tá a bá dárúkọ ẹ̀ àwọn tó ti train pẹ̀lú òpó ní ẹ̀wọ̀n pọ̀ àwọn tá a rẹ̀ ń tọ́ wọ́n rò pé òdodo ni wọ́n ni wọ́n ń kọ tẹ̀síwá àsọrùn red white yellow kí ni kọ́lọ̀ tó kéjì kẹta àti red blue yellow white Àti wọ́n blue. ṣáà ń kó gbogbo ẹ̀ sọ́rùn jìnnàjìnnà wọ́n kà ń sọrùn kò sínú tó ká Tìjàníyà. tẹ̀tù mẹ́nu bà bàbá lówóró àti bàbá lóṣòdì káì àárẹ̀ tí mo ó ní wọn ò polówó nǹkan kan pé ògùn ni wọ́n ń polówó ó ní bàbá mi àgbà lówòrò ológun náà ń polówó irọ́ o bàbá mi àgbà lówòrò ológun náà ń polówó Sheikh Muhammad Rabi Abdul Malik bàbá wa àgbà lówòrò a ní ìkáyé ó ní ògùn ó ní wọn polówó nǹkan méjì ogun lọ. ológun ó ní nítorí dẹ̀ fi ń sọ pé ògùn náà ń polówó á jẹ́ pé nítorí fẹ́ sọ gangan ni pé ní tí wọ́n jókòó ti pé àwọn ṣe tọ̀ríkà yẹn kò yé wọn tó ló jẹ́ kí wọ́n máa polówó ògùn ó ní bàbá lóṣòdì náà ní táwọn náà polówó nù bàbá lóṣòdì ó ní ògùn làwọn náà polówó bàbá lóṣòdì ọmọ Sheikh Ibrahim ó ní ògùn náà polówó. bẹ́ẹ̀ ni ó wì mo fẹ́ kẹ́ ẹ wá nọ́mbà fà kẹ́ ẹ pé káfà ra mọ́ mọ́tì ògógó ra fà pọ̀ Allahu akbar. kò sí àárẹ̀ tó lè lé kódà àwọn tó náà ṣe àlùalù ìkankan nínú wọn kò tayọ ààlà sọ̀rọ̀ bá mi àgbà lówòrò àfi tó láàárẹ̀ ẹ̀bí méjì kan nínú wọn. àfihàn tó láàárẹ̀ bíi méjì kan nínú wọn. àwọn tó ṣàárẹ̀ kan tí wọ́n rí wò ló fẹnu ré bàbá lówòrò Allahu akbar. nínú àgbààgbà Tìjàní àtànílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí bàbá lówòrò wà náà tọ́wọ́n ọmọ Sheikh Ibrahim dámọ̀ tí Saudi dámọ̀ tí Cairo dámọ̀ nílé kí ó jọba lówòrò dálẹ̀ àwọn ọmọ wọn ń gba mínìhà lọ sí Cairo wọn ń gba mínìhà lọ sí Saudi Allahu akbar. nínú àwọn mínìhà wọn à ń pè àfáà kan huwa alimu bidu bila sad Musa Ballo àfáà pàbá yìí ó mọ tó ẹ̀mẹ́fẹ́ bọ́ bẹ́ẹ̀ ni ọmọ ìyá mi àbúrò mi ni ọmọ àbálòwòrò gẹ́gẹ́gẹ́gẹ́ lòun Khalifa Abdul Maliki ibnu Sheikh Muhammad Rabi Abdul Maliki ó ń gbé lówòrò nínú àwọn tó lọ wòrò ó padà sí Nàìjíríà òun ni àbúrò mi Alifa Ibrahim tàbí ń pè ní A4 ọmọ bàbá lówòrò ni tàbí àwọn sọ̀rọ̀ ẹ̀gbọ́n wa ṣé ó ti yá níta ń pè ní máṣe Alifa wa Sheikh Adi ọmọ bàbá lówòrò àti bàbá wa àgbà Khalifa àgbà Sheikh Tajuddin tá ń pè lẹ́ni Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó bí wa àwọn afáwà tí wọ́n kọ àbá gbàgbà àwọn bàbá lówòrò bàbá lóṣòdì bàbá ṣé Ádámù tá a gbé àṣẹ àwọn sórí wọn yìí bà nǹkan jẹ́ tó wá rí ẹni gbogbo ẹni tó bá tẹ̀lé wọn tó bá bú wa ọ̀rọ̀ ò tí ì yé ọ ni kápẹ́ńtà ni gbogbo ẹ̀yin tó máa ń mú mọ́ra ọ̀gánáísà rìwáyà pánẹ̀ kò sẹ́ni tó mọ kí ó kankan nínú mọ́dáwá. òun náà tiẹ̀ ní nìsánù wọn bẹ̀. ṣé bọ́ ìyẹn ni lìsánù ó ní ajẹ́pọ̀ pò nínú gbogbo wọn reason ni wípé òun tó jẹ́ lìsánù tó tún wá sọ pé tó tún wá ń ka Kùránì pé bìlì údà. Salatul Fati tí wọ́n fi ń ṣeré gan kò tún rí ká dáadáa. Salatul Fati tó rọrùn fún ọgbọ́n ọmọ inú yàrá ọmọdún mẹ́ta mẹ́rin inú ilé wa kò tún rí ká dáadáa. ihun tí mo fẹ́ sọ mbẹ̀ ni pé ihun tí mo ṣe yìí ò yẹ mi ṣùgbọ́n tí n bá dáhùn ta ni ó mọ kojú àfa ẹ bá ń sọ fún àfa pé káàfà mọ tí ó ṣe tó káàfà lọ kọ́ iṣẹ́ fọ́gà. tó bá sì jẹ́ sí àfa náà ló fẹ́ máa ṣe. irọ́ ó ti bọ́ fún ó lè padà sílé kí á lè. ẹ àfọ̀n fẹ́ ṣe yóò mọ gbéraga pọ̀ jáde fún àbáwọn. ok. ihun tí mo sọ nu tọ́yìn máa ń bá mi jà pé mo ti mọ́ sọ̀rọ̀ púpọ̀ gbogbo àwọn tẹ́ fẹ́ ṣàlífà ni wọn mọ kéwù. ok. ọ̀pọ̀lọpọ̀ tẹ́ fẹ́ ṣàlífà wọn mọ kéwù. ẹ lọ wo àwọn ilé àwọn àfà bàbá wa ṣe Saidi Ọláwùmí àlífà àwọn ọmọ kéwù dákú. bàbá wa ṣe Musa Alẹ́gbẹ́ àlífà àwọn ọmọ kéwù dákú. bàbá wa ṣe Musa Agboola wọn mọ kéwù bàjẹ́. ìgbà tí bàbá rẹ̀ ò tiẹ̀ mọ̀ òun náà bó náà ti bá fẹ́ mọ̀. wàá gbọ́ ẹni tí wọn mọ bàbá ẹ̀. wàá gbọ́ àwọn khulafa bàbá wa ṣe Sulemanu Faruk al-Miskin billah bàbá mufti gbó lọrin alifa wa Saadu lọ́yà ní ọmọkéwù
alifa wa Ibrahim àfọ òní kéwù ní tó mọ kéwù. Allahu akbar. ká máa sọ bàámi àgbà Sheikh Abdul Wahubi Al-Gamawi Al-Gamawi. àwọn kéwù nù. Allahu akbar. gbogbo aláfọlá àwọn tọrọ wájú Ọlọ́run pé ká lè mọ kéwì wọn. Allahu akbar. Bàbá Gamawi ìmọ̀ yẹn pọ̀ ọkàn wọn tún wá fúyẹ́ kéwù yẹn pọ̀ wọn àwa rẹni tí wọn lè tẹríba fún bàbá mi báyìí dàgbà tó yẹn. wọ́n tún kúnlẹ̀ fẹ́ lómi gan pàápàá. wọn ẹni tí wọ́n ju bàbá rẹ̀ lọ́wọ́ tún kúnlẹ̀ fún. Allahu kò akbar. sí tán fa o àpọ́nlé tí wọ́n jogún lára Sheikh Adam. bẹ́ẹ̀. tó o bá rí ẹni tó ṣe tafsiri tí o máa gbé báyìí náà ọmọ Markaz gbogbo àwọn tíṣẹ́ Adam mẹ́sì lára. Allah. ìfẹ́ Ọlọ́run pọ̀ wọ́n tó ń yí kú o yín tó dárúkọ torí prógámù yóò tán. prógámù yóò tán o rísì tí mo fi ní prógámù yóò tán ó ní wípé àfáà tó lè bá Sheikh Ibrahim tó wá máa fi India. àfàtẹ̀ tún kọ àwọn orin kan ẹ tún máa mọ̀ pé ó ti wo àwọn fíìmù ó ti wò dákú gan. wàláì. sábà tún wo fíìmù India ni. tó tún lùlù gan sí. pẹ̀lú wọn ń kọ àwọn India wọn. wọ́n lùlù sí ìlú mọ́ńbù àṣírí ẹni tí ò mọ kéwù ni. gbogbo tá a fà ń ṣe yẹn àáfà fẹ́ kírètì àwúyẹ́dẹ́ sí ni. tẹ́ ẹ̀ bá wa lọ tẹ ọwọ́ ìmọ̀ yín baṣọ a ti pe ṣé Olùpọ̀n Bùlálà wọ́n ní ẹ̀ kì í ṣe ọmọ bàbá àwọn. láwọn ọmọ yín rí. ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe mòrídìí bàbá àwọn bàbá ṣé Olùpọ̀n bàbá ṣé Òjàmù Bùlálà èèyàn tí wọ́n fún lọ́wọ́ wíìdì wọn ju 9 lọ. 9. orúkọ àbá yóò dẹ̀ síbẹ̀. wọ́n tún tu wí 9 ní gbogbo wọn. nínú àwọn tí wọ́n fún lọ́wọ́ wíìdì ó ní bàbá wa ṣé Òyáyì tọ́mọ wọn àfáwà Sùnúsí tó ní Yayi TV bàbá yẹn ló bí. Allah. bàbá wa Afẹ́lẹ́lẹ́ wọ́n tẹ̀lé wọn. ó di méjì báwọn. bàbá wa Shehu Mustapha Ògùrò ó di mẹ́ta báwọn. ó dẹ̀ tẹ̀lé wọn. bàbá wa náà àgbà àfà Shehu Sa'aduddin Sharafuddin Àjàrà SS ó di mẹ́rin báwọn. ó di mẹ́rin báwọn. bàbá wa àgbà ní Ìnísà Sheikh Ibrahim Muhammad Awwal bàbá Ìnísà ó di márùn. bàbá wa Sheikh Abdulrahim akéwù sọlá ó di mẹ́fà báwọn. tó bí ṣé ó ti yá ní Àpòmù mùrídìí Shehu Bùlálà ni wọ́n. Allahu akbar. ẹlẹ́ẹ̀kẹfà bàbá wa Shehu Ali Àbúragbájá tó bí Àbúragbájá àsín. Allahu akbar. ó di méje tọ́ irú ó di méje bẹ́ẹ̀ni. ìfi méjì pamọ́ kó wá forúkọ bàbá rẹ̀ kún kó ní ó ní lẹ́ẹ̀kẹjọ àbí kẹsàn. kò tún ṣe bàbá rẹ̀ ò tún ṣe ọmọ mùrídìí. bàbá wọn ò rí Shehu Bùlálà. àní ọmọ mùrídìí sẹ́. iṣẹ́ aládì wọn ṣiṣẹ́ kan lọ́wọ́ ni ìgbà tí wọ́n lé bàbá wọn lẹ́nu iṣẹ́ gbọ́ mi ìgbà tí wọ́n lé bàbá yẹn lẹ́nu iṣẹ́ tó wá ń ṣàdúrà lónà wá ní pé òun fi kíní kan rọ́ọ̀fù ẹ̀ rọ́ọ̀fìn ní gbogbo eléyìí kì í ṣe tọ̀ríkà. rọ́fìn ni. kò sínú tọ̀ríkà Tìjàníyà kò sínú Kọ̀dìríyà kò sínú Ibrahimiyya kò sínú nǹkan. wọ́n wá fẹ́ fọgbọ́n ṣe bẹ́ẹ̀ ni pé àwọn dá tọ̀ríkà lẹ̀ nínú tọ̀ríkà tí wọ́n dálẹ̀ nílẹ̀ Yorùbá tó fẹsẹ̀ múlẹ̀ ó ní Ìkìlàsíyà wà. tí Shehu wa Suleiman professor tí wọ́n mójútó àti bàbá wa ní Ìbàdàn tán pé ní Sheikh Allamul Yakin gbogbo ojú ọ̀nà Sufi la mọ̀ ń pa ẹ̀ ní tí mo fi kọ́ra mi Kọ̀dìríyà Tìjàníyà Àmàwí tẹnìkan gbogbo ẹ̀ nù torí gbogbo ẹ̀ la tẹ ojúbọ̀ la kàtírà wọn a tún wá mọ̀ ń pa ẹ̀ tó bá dẹ̀ lọ lé kí wàá fà wá Sheikh Daoud Alfanla tó bá jẹ́ Tìjàníyà ó ṣe wàsífà tó bá jẹ́ Kọ̀dìríyà ó ṣe Babandiri wọn àfẹ́ yà sọ́tọ̀ ni wọ́n mọ̀ tán ṣe bàbá tó bí wọn Tìjàníyà ni Àmàwíyà ni. Allahu akbar. torí àfáà tó ń pẹ̀lẹ́ ní mọ̀dàwá yẹn ó fẹ́ dá wàhálà lẹ̀ ó wá ní gáúsù ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀. bitan lọ gangan. ẹ pàdé mi lórí ẹlẹ́ẹ̀kejì. inshallah tó bá di ní ọ̀la a máa continue. mo ní wàásí lọ́la tó bá máa jẹ́ ń sọ ṣùgbọ́n ẹ pàdé mi lórí YouTube bí gbọ́gbọ́gbọ́ mi orúkọ Ọlọ́run tí àfáàndásà láti tó pè tí Ọlọ́run fi gbà tí wọn mo mọ̀ ọ́. Allah. orúkọ Ọlọ́run tí bàbá Sheikh Adam tí wọ́n fi bí Ọlọ́run tí mẹ́ríkà sì fi tóbi parí pin mo mọ̀
orúkọ ọlọ́jọ́ bá wa Maulana Sheikh Muhammad Kamaluddin al-Arab tọ́bi bẹ́ẹ̀ lọ́hùn radiyallahu anhu. àwọn bàbá tó bí wa sọ torí bàbá sọ fún wọn orúkọ ọlọ́run tí bàbá Yusuf Àgbàjì orúkọ ọlọ́run gbogbo ẹ̀ láyé àwọn tó bí wa sọ fún wa. ká pàdé ní YouTube, a pàdé YouTube a gidi ẹsẹ̀ lè fi Facebook. orí Facebook. Naam, mashallah. àfa Madawa tọrọ tí mo sọ ìbá bí ọnu jáde ó náà wá sọ tẹnu ẹ̀ kó tó wá wíwìkúwì bó ṣe ń ka àwọn kìnìún. ẹ kọ́kọ́ sọ fáfà kókó ọlọ kí kó tó jáde àfọ mọ rárá èyàn lùsùn náà tẹ ẹ máa gba ọ̀rọ̀ mú ẹ wo kéwú tàfà ká ó ní wà lẹsí àrísálà rọsùlà bèrè ó dà kí ni ń jẹ bẹ́ẹ̀. wọ́n tún wá ń lùlù ìlú tán tẹ̀ ń wọ́n tún wá lùlù sí Kùránì. tẹ̀bá fẹ́ bèè bú pé kíní kan ọ̀tọ̀ lè lù gbọ́n wọn ìlú sí Kùránì. ẹlẹ́ẹ̀kejì ẹni tó fẹ́ jà fún ẹ̀sìn yóò nímọ̀. àfà sọ gbólóhùn kan téṣù fi wọ̀ lára àfà ní gbogbo àwùsù tó ẹ ti ṣe ó ti tó àfà sì bẹ̀rẹ̀ àyà Kùránì báwọn tó kó bá fa rẹ̀. Allahu akbar. ẹlẹ́ẹ̀kejì àfà fẹ́ bú àwọn aṣáájú. igbó ni tí bó bá ti pọ̀ jù. àfà fẹ́ máa bú bàbá ló wúrò. fẹ́ máa bọ́ bàbá ló ṣèdì. a tọrọ àforíjì fún àfà. tọ́lọ̀ lè foríjì yín. tọ́lọ̀ ń bá lè foríjì. tọ́lọ̀ ń bá tún lè ní. tọ́lọ̀ àfọ gbàdọ̀. Allahu akbar. káàrí àfà kú gbogbo ẹni tẹ́ afẹ́ àbẹ̀bú afẹ́ gbé ìbú torí kò síṣẹ́ tó dáa tó máa ń dán lójú tẹ̀yìn tẹ́lẹ̀ bí èèyàn ránṣẹ́ 1 million ẹ̀ sọ pé kò dáa ni ìwọ tó ọ̀dẹ́ ń sọ yìí 100 naira ní dátà tó ṣe 7 minutes náà ni ó fi tán gbogbo ẹ̀ tẹ́ máa fi dátà bàǹkà jẹ́ à ń retí yín.